Alhamdulillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalahu tabi'a huda wa ba'd. Ikhwata al-iman, assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Kò pọ̀ mọ́, alhamdulillah, ó ti ń tán lọ. Nípa àlàyé lórí tírà Tafutu ilé tí à ń bá lọ. Fáǹfààní àwọn tẹ́sí sẹ́ńjọ́ ẹni wa, ibi tá a ti fẹ́ gbé lónìí yóò náà ní ilé orin 97. Before rẹ̀, ó ní àfáà ti ń sọ wípé àfáà wa Abubakar gbogbo tó sọ nípa mi mo ti gbọ́ o. Àmọ́ èmi nísìnyí ayé ti kásìgbà pé ayé ti mọ̀ pé èmi ò pé. Ó ti ṣàlàyé mi fáyé. Ó ti ṣàlàyé mi fáyé. Àmọ́ ìwọ nísìn lam tu'raf bi'aybin ẹnìkan kò tí mi bú tiẹ̀ ẹnìkan tí mo wà tí ò dá tó ń ṣe ẹ̀ṣẹ̀ tó ń dá ẹnìkan kò mọ̀ má wà dáwọn èèyàn mọ̀ tí káṣọ rí ó mọ̀ nǹkan tó fẹ́ máa sọ nìyẹn ló fi sọ pé wala sabaqta fi maydani zurin. Ó jẹ́ nìkan tó jẹ́ pé o ti ń rìn ní fi maydani munkar o ti máa rìn ní orí fídì ẹ̀ṣẹ̀ tiẹ̀. Wala awda'ta fihi wala khababta. O tí sáré wọ bẹ̀ débi kó sáré kọjá bẹ̀ yẹn ni pé o tí lọ bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ awda'ta badita ọlọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù wala khababta sara'ta nìyẹn pé o sáré wọ bẹ̀ yẹn ni pé o tí lọ bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ débi kó wà sáré kọjá ibi ibẹ̀ yẹn ni pé mo wà sáré wọ bẹ̀. Fa in lam tan'a anhu nashibta fihi. Ó ní tí mo fà fi ń kí ọ lé lọ ni pé in lam tan'a anhu nashibta fihi. Tó o bá fi lè jìnnà sí na'a ibta'ada nìyẹn tó o bá fi lè jìnnà sí ọ̀dẹ̀ tó jẹ́ wípé nashibta fihi aliqat nafsuka bihi. Ìwọ náà máa ọkàn rẹ̀ máa wà ń bẹ̀ ìwọ náà fẹ́ máa ṣe nǹkan yẹn nígbà tí wọ́n bá ti kó nú ẹ̀ṣẹ̀ òun náà ni èyàn ò tí gbádùn mọ́yàn. Àfáwà ìkànnà àwọn àgbà àfáà Ibn al-Qayyim rahimahullah ta'ala bí Imam Ahmad rahimahullah ta'ala kọ́lọ̀ máa ní kẹ́ gbọ́n àfáà yẹn ó ní sàlàyé ẹ̀ṣẹ̀ nígbà tí wọ́n bá ti kó bẹ́ẹ̀ ó lọ́dà gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn ń lọ tó wá wọ aṣọ funfun tó clean tó neat ẹni yìí bẹ́ẹ̀ wá ń lọ síbi pátì kan ó ń lọ òde kan lójú wá rọ̀ bójú sí wá rọ̀ ló sì kan àbàtà lójú ọ̀nà nu bó ṣe kan àbàtà lójú ọ̀nà yìí ó sì gbọ́dọ̀ dé ibi tí ń lọ ó sì tún gbọ́dọ̀ gba ibi ibẹ̀ nì ó gbọ́dọ̀ gba kọjá. Ìlànà kábàtà stay ni ẹ̀. Tó bá ti wá fẹ́ gbẹ́sẹ̀ sí nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ wọ ibi ààyè yẹn yóò máa ṣọ́ra pé díẹ̀díẹ̀ o aṣọ mi gbọ́dọ̀ sẹ́ni o ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣaṣọ mi o. Àwọn tó fi lè dáa nìkan àbàtà ta sí díẹ̀ ó tún rìn díẹ̀ sí àbàtà tún ta sí díẹ̀ nígbà tó bá yá kó díẹ̀ níwulẹ̀ kí àmọ́ pé ẹ wo ẹja continue ní ó ti bàjẹ́ gbé náà ó ní bẹ́ẹ̀ ṣe jẹ́ nìyẹn. Fa in lam tan'a anhu nashibta fihi. Ó ní tó bá tí súnmọ́ òun náà ni ò ní gbádùn mọ́. Wa man laka bil khalasi idha nashibta. Wa man laka bil khalasi idha nashibta. Ó ní ta lẹni tí ó gbà ẹ́ lẹ̀ nígbà tó bá ti kó sínú rẹ̀ ìdí nìyẹn tí mo sọ pé kó kíyèsí kó ṣọ́ra. Tudannisu ma tatahhara minka hatta. Ó ní n tó ti clean lára rẹ̀ ó tún wá ń sọ di tó ti nǹkan ìdọ̀tí padà kí ló dé. Ka'annaka qabla dhalika ma tahurta. Ó ní ọwọ́ adẹni tó jẹ́ wípé ó ti dọ̀tí nínú ìwà èrí nínú ìwà ẹ̀ṣẹ̀ nínú àwọn nǹkan tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ka'annaka ma qabla dhalika ma tahurta. bí bàtọ́ jẹ́ wípé o ti ẹ̀ fìgbà kan jẹ́ ẹni tó jẹ́ wípé kò clean rí. Ìyẹn ni pé kí ló dé tó jẹ́ pé before kó tó máa dẹ́ṣẹ̀ kó tó tán sínú ẹ̀ṣẹ̀ yẹn bí bàtọ́ jẹ́ wípé ìwọ ló mọ́jú ni àmọ́ nígbà tó ti kó sínú ẹ̀ṣẹ̀ yẹn tẹ́ṣẹ̀ ti gbádùn mọ́yàn bẹ́ṣẹ̀ ti jẹ́ nìyẹn o yóò àdábàtọ́ yẹ pé èyàn ò clean rí. Ó ní ka'annaka qabla dhalika ma tahurta ka'annaka qabla dhalika ma tahurta. Ṣé ló wá dábàtọ́ yẹ pé before gbà yẹn aṣọ rí ò clean rí ọjẹ́ tó mọ́ síwájú Ọlọ́run ọba rí. Wasirta asira dhanbika fi wathaqin. ẹni so. Wasirta asira dhanbika fi wathaqin wa kayfa lakal fikaku aqadihu sirta wa kayfa lakal fikaku aqadihu sirta. Wasirta asira dhanbika fi wathaqin. Ó ní ọwọ́ ìwọ ló wá padà wá di ẹni tó jẹ́ pé ó di ẹrú ẹ̀ṣẹ̀ rẹ̀ before tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ló ń control ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé o tí máa ṣe. Ó ní wasirta asira dhanbika fi wathaqin. Ó ní ìwọ ló padà wá di ẹrú ẹ̀ṣẹ̀ tó ń dá nísìn fi wathaqin eléyìí tí wọ́n fi nǹkan so mẹ́ lọ́rùn. Wa kayfa lakal fikaku wa qad usirta. Bó ló ṣe wá bọ́ nísìn yìí lẹ́yìn ìgbà tí ó ti dẹrú tán
tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ló ń control ẹrú, ìwọ ló ń control ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ̀ṣẹ̀ ló wá ń control nísìn, ó wá kọrin tí ó gbọ́ ọlẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nísìn yìí torí pé ẹ̀ṣẹ̀ ti gbádùn mọ́. فخف أبناها جنسك واخشى منهم. wàsíyà mi tún nìyẹn aljalis as-salih waljalis as-su. man tujalis anta, tààlẹ́ntọ́ yẹ kó máa jókòó pẹ̀lú, tààlẹ́ntọ́ yẹ kó máa wà pẹ̀lú, òun ló fẹ́ máa sọ nísìn. ó ní فخف أبناء جنسك واخشى منهم. ó ní lọ páyà àwọn èèyàn tí ó jẹ́ alára bíi títí ẹ, lọ páyà wọn. كما تخشى الدراغم والسبانتا. كما تخشى الدراغم والسبانتا. ó ní mo fẹ́ kọ́ lọ páyà ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ó ṣe máa páyà ad-daragim al-usud nìyẹn, àwọn kìnìún, gẹ́gẹ́ bó ṣe páyà kìnìún pé kí kìnìún má ṣe kíni kó má àtàkẹ́ lọ́jọ́ kan, ni mo ṣe fẹ́ kí wọ́n náà lọ páyà àwọn ọmọ ìyá rẹ̀, àwọn èèyàn bíi títí ẹ. yẹn ni pé nínú tí máa fa kéèyàn ò sún mọ́ ẹ̀ṣẹ̀, à ń sọ̀rọ̀ fùtúrù lẹ́ẹ̀kan, yẹn ni pé ad-da'f wal-inkisar kọ́lé ọba yẹn lórí dáadáa téèyàn ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. nínú àwọn nǹkan tí máa fa jalisu su òun náà wà ń bẹ̀, ó ti ń ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn ẹni dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ ló máa jókòó wá sí iwájú ló ti jókòó, iwájú wọn ó ti bá ọ, ìwọ ló ń ṣe káàmù mọ́sálásí, ìwọ ni wọ́n mọ̀ pẹ̀lú dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹmẹ́gbà tó yá ó ti wá lọ mú àwọn ọ̀rẹ́ kọ́ rẹ̀ ní ọ̀rẹ́, àwọn èèyàn yẹn wọ́n padà ṣe kíni, wọ́n padà kó bá ọ. Ànábì náà sì fi àpèjúwe jalisu salih àti jalisu su ó fi kalẹ̀ nínú hadithi rẹ̀ sallallahu alayhi wa sallam, ó fi kalẹ̀ fún wa pé bí òórùn ni tí wọ́n bá ti fi kàn báyìí ó ti gbégbénu. nítorí náà ó ní khaf abna'a, فخف أبناء جنسك واخشى منهم. àwọn ọmọ ìyá rẹ̀ tí àbí àwọn ọmọ èèyàn bíi títí ẹ lọ páyà wọn. كما تخشى الدراغم والسبانتا. gẹ́gẹ́ bó ṣe páyà àwọn dọ̀rọ́gìm, àwọn kìnìún, wàsàbántà anumur nìyẹn, àwọn táìgà, gẹ́gẹ́ bó ṣe páyà pé kó máa àtàkẹ́ lọ́jọ́ kan ni kó ṣe lọ páyà àwọn èèyàn náà. وخالتهم وزايلهم حذارا. ẹ wo afáwa fẹ́ fún wa ní psychology kan níbí, khalituhum máa rúpọ̀ mọ́ wọn lẹ́kọ̀ọ̀kan, wazayiluhum farikuhum nìyẹn kó wá tán jìnà sí wọn láwọn àsìkò kan, òfin kìí sára rẹ ni o. yẹn ni pé kí sí gbogbo wà náà lọ́mọ wà pẹ̀lú wọn, wà díẹ̀ pẹ̀lú kí sí kọ́ sà fún gbogbo èèyàn pé ta lọ mọ́tán kọ̀sẹ́ tó mọ́tán kọ́ wá sọ pé torí ẹ̀ lòfin ní lọ́rẹ̀ torí kọ́ wà máa dẹ́ṣẹ̀, no ó lọ́rẹ̀, àmọ́ khalituhum máa sọ̀rẹ́ wọn, وزايلهم حذارا. kó dẹ̀ tún máa fi wọ́n lẹ̀lẹ́kọ̀ọ́ ní púpọ̀ ní àsìkò rẹ̀. وكن كالسامري إذا لمست. وكن كالسامري إذا لمست. àfààní nǹkan tí mo fẹ́ kó jẹ́ òun náà ni kó dà gẹ́gẹ́ bí Sámìríyù nígbà tí wọ́n bá fọwọ́ kàn. Sámìríyù nígbà tí Mùsá ò sí nílé tọ́lọ́run bá rẹ̀ pè pé kó wá sọ́dọ̀ mi, ọ̀nà ni afẹ́jẹ́ kó lo 30 days tẹ́lẹ̀tẹ́lẹ̀, àtún wá fi kún ó jẹ́ 40 days lọ́lọ́ lọ́dọ̀ Ọlọ́run. ó fi ọmọ ìyá rẹ̀ Haruna sáàrin àwọn ọmọ Bani Israila pé ẹ̀yin ọmọ Bani Israila, ànábì Ọlọ́run bọ̀ o, Haruna ní ọmọ mójútó yín o, ẹ má sìn nǹkan mí lẹ́yìn Ọlọ́run o. ànábì Mùsá lọ, nígbà tí Mùsá wá lọ tí Haruna mójútó wọn báwọn bí Sámìríyù ṣe wà nù. Sámìríyù wọ́n wá sí àwọn Bani Israila lọ́nà lọ́wọ́ mú nǹkan kan wá pé kí wọ́n máa jọ́sìn fún, ní wọ́n ń jọ́sìn fún nǹkan yẹn lẹ́yìn Ọlọ́run kí Mùsá tó dé. nígbà tí Mùsá wá dé, inú bí Mùsá ọlọ́gbá Haruna mú wé ìrẹ́mú ṣe bí kí ló dé mú ní kó bá mójútó àwọn èèyàn mi ní, ó ní òun mójútó wọn àmọ́ àwọn èèyàn wọn ò tẹ̀lé àṣẹ mi ní, ìyìn sì fẹ́ tú wọn ká, kọ́ mọ́ bàá blame mi pé tí iṣẹ́ tó gbé sí mi lọ́wọ́ ìyìn ṣe kí ni ìyìn mójútó. Mùsá ó ní nígbà tí Mùsá wá dé, ó wá ní ìrẹ́ Sámìríyù bó ló ṣe ó ṣàlàyé fún Mùsá bó ń ṣe ní tó ń fi gbáwọ̀ rẹ̀ àwọn ànábì Ọlọ́run Mùsá wọ̀ tó fi jọ Mùsá lójú wọn tó fi wá ń tẹ̀lé àṣẹ rẹ̀ tó fi jọ́sìn fún kamilẹ́yìn Ọlọ́run. ó wá ṣàlàyé fún ó sá sí nǹkan fún. nígbàtí ó jó gbogbo àwọn nǹkan tí wọ́n jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run yìí ó jó níná, ó wá ní rẹ̀ Sámìríyù ní jẹ́ kí wọ́n náà lọ lọ́fẹ̀ẹ́, ò ní lọ lọ́fẹ̀ẹ́ láàmì sáàsà bọ́ bá ti ń lọ ní kọ́ máa sọ pé kí ni láàmì sáàs má fọwọ́ kan mi o, torí tẹ́ bá fi lẹ́kọ́ kan mi ẹ ti fọ́ kan àgbákò. ó ní táwọn èèyàn bá ti fẹ́ máa fọwọ́ kan
fakun kasamiri فكن كالسامري إذا لمست wakun kasamiri idha لمست. ó ní bí sáàmìrí yù ní kí wọ́n náà ṣe máa wí táwọn ìbá ti fẹ́ máa fọwọ́ kàn ẹ̀ṣẹ̀un àzágbọ̀n tí ma ti ń pọ̀ síbi tí ọ̀dá mo yọ̀ǹda mo ti yọ̀ǹda àìní gbọ́ kíní gbọ́sẹ̀ kíní ìwò ọ̀dá ó yá yìí àwọn nǹkan tí ọ̀dá ní o pé ó yá yìí ẹgbẹ́ sọ pé ẹ má wọ̀rí mo wà ókè wọ́n náà máa ṣe bí ẹni tí ń gbàwẹ̀ nígbà míì má jẹ́ kó gbogbo nǹkan lọ́mọ jẹ tí wọ́n fi nǹkan sínú oúnjẹ fún ọtán tó fi mú kó dín. tó fi mú kó dín. وإن جهلوا عليك فقل سلام. nínú àwọn ẹ̀kọ́ tó fẹ́ fi kọ́ àfáàwà kí lórúkọ rẹ̀ Abubakar ó náà ni pé kún kásámìrì wa in jahilu alayka faqul salamu فقل سلام لعلك سوف تسلم. ajá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ nínú ìjókòó tí ń bọ̀ ó ní وإن جهلوا عليك فقل سلام لعلك سوف تسلم إن فعلت. لعلك سوف تسلم. سبحان ربك رب العزة عما يصفون. السلام عليكم الحمد لله رب العالمين.